olè ní Fijilante fẹ́ yìnbọn fún tó fi lọ́ọ́ bá Yusuf. Ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf ló ti ń jẹ̀rora báyìí nílé ìwòsàn aládàáni kan Khalifa tó wà lágbègbè ọlọ́jẹ̀ estate nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara pẹ̀lú bí Fijilante kan ṣe fìbọn fọ́ ọ lẹ́sẹ̀ lásìkò tí wọ́n fẹ́ mú olè. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2023 yìí ni olè kan wọ agboolé Oko lágbègbè ọlọ́jẹ̀. Bó ṣe gbọ́ ohùn onílé tó fẹ́ wọlé ló bá ságun orí àjà lọ. Ariwo olè tí onílé yìí ń pa ló mú kí gbogbo àwọn ará àdúgbò tú jáde láti mú olè tó gorí àjà náà. Lára àwọn tó gun àjà lọ láti mú adigunjalè ọ̀hún ni Fijilante kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Aládàá. Lásìkò tó fẹ́ yìnbọn fún olè, kòńgẹ́ ẹsẹ̀ Yusuf níbọn ṣe níbọn bá fọ́ ọ lẹ́sẹ̀ pẹ́kẹ́pẹ́kẹ́. Bí Fijilante yìí ṣe rí ọ̀ràn tó dá ló ti sá lọ pẹ̀lú ìyàwó ẹ̀. Nígbà tí Yusuf tí wọ́n yìnbọn fún bá Aláròyé sọ̀rọ̀ nílé ìwòsàn aládàáni tí wọ́n gbé e lọ, ó ní lásìkò tí wọ́n pariwo olè tí olè náà sì wà lórí àjà ni Fijilante yìí pàṣẹ pé kí òun gun òkè lọ mú olè náà, ṣùgbọ́n ní kété tí òun gun òkè tán tí òun sì rí olè náà tó bẹ́ sínú iléèwẹ̀ lòun ń pariwo pé kí wọ́n jálẹ̀kùn iléèwẹ̀ torí ibẹ̀ ni olè náà sá sí. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ bí òun ṣe gbúrò ìbọn tó dún lára òun tóun sì ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó fi kún un pé bí èdì ni ọ̀rọ̀ náà jọ lójú òun nítorí pé Fijilante yìí kan náà ló ní kí òun gun òkè àjà lọ tó tún wá jẹ́ pé òun náà ló yìnbọn mọ́ òun. Ó sọ pé kò yẹ kí Aládàá tún yìnbọn nítorí àwọn èrò tó yí ilé náà ká tó 100 kan, èyí tí yóò mú kó ṣòro fún olè náà láti ríbi sá lọ. Ṣùgbọ́n òun dúpẹ́ fún Ọlọ́run nítorí tó bá jẹ́ orí tàbí ikùn ni ìbọn náà ti bá òun ni kò sí ohun tóun fẹ́ bá Ọlọ́run fà. Aláròyé gbọ́ pé wọ́n padà rí olè náà mú, wọ́n lù ú lálùbami, ó kù díẹ̀ kí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ làwọn dé síbi ìṣẹ̀lẹ̀ náà. Títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ kò tí ì sẹ́ni tó mọ ibi tí Fijilante yìí àti ìyàwó rẹ̀ sá lọ. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí gbọ́ yín.